Aláròyé máa wí o. Àwọn agbébọn ti ránṣẹ́ sí mọ̀lẹ́bí ọkùnrin méjì tí wọ́n jí gbé lọ́sùn. Àwọn agbébọn ti béèrè mílíọ̀nù lọ́nà 100 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lórí àwọn èèyàn méjì tí wọ́n jí gbé nílùú Ọ̀rá Ìgbómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn oṣù bíi méjì táwọn agbébọn jí ọkùnrin òṣìṣẹ́-fẹ̀yìntì níléeṣẹ́ aṣọ́bodè ilé wa kan Emmanuel Owólabí gbé ni wọ́n tún padà lọ sílùú yìí lọ́jọ́ 1 oṣù kejì ọdún yìí ní nǹkan bíi aago 12 òru kù ìṣẹ́jú 15 la gbọ́ wípé wọ́n wọ agbègbè Àrà Ọ̀rìn Pápá nílùú náà tìbọntìbọn tí wọ́n sì pitú yìí. Aláròye gbọ́ pé inú ilé yìí ni wọ́n ká àwọn méjèèjì tí wọ́n pe orúkọ wọn ní Táyéṣe Adéyẹyè àti Sunday Adéwùmí ọmọ lásìkò tí òjò rọ̀ lọ́wọ́ inú òjò náà ni wọ́n sì ti kó wọn lọ. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ìlú náà tí wọn kò fẹ́ dárúkọ wọn ṣe sọ, wọ́n ní ìró ìbọn làwọn agbébọn yìí fi kọ́kọ́ dẹ́rù ba àwọn ará ìlú kó tó di wípé wọ́n gbé àwọn èèyàn méjèèjì yìí. Wọ́n nínú igbó ni wọ́n doríkọ lẹ́yìn tí wọ́n gbé wọn. Àwọn ọ̀dọ́ ìlú sì gbìyànjú láti tẹ̀lé wọn ṣùgbọ́n kò sẹ́ni tó lè wọnú igbó pẹ̀lú wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lọ́sùn Abíọ́dún Ọ̀jẹ̀lábí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn méjèèjì tí wọ́n jí gbé náà. Ọ̀jẹ̀lábí ṣàlàyé pé ojoojúmọ́ làwọn ọlọ́pàá ń dọdẹ káàkiri ìlú láti agbègbè náà ṣùgbọ́n nígbà tí òjò bẹ̀rẹ̀ ni wọ́n kọjá síbùdó wọn. Ìgbà yẹn gan ni àwọn agbébọn náà ṣọṣẹ́. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025 ni àwọn agbébọn jí ọ̀gbẹ́ni Emmanuel Owólabí gbé nínú ìlú yìí kan náà. Ìlú Òró Àgọ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n já a jù sí lọ́jọ́ 12 oṣù kìíní ọdún yìí lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ san ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ní báyìí, àwọn ará ìlú ọ̀hún ti ké síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti bá wọn dá sọ́rọ̀ náà. Wọ́n ṣàlàyé pé kò sí bí àwọn ṣe fẹ́ rí owó ìtúsílẹ̀ yìí, bẹ́ẹ̀ inú ìbẹ̀rùbojo làwọn ń gbé. Wọ́n ní kí ìjọba tún ètò ààbò agbègbè náà ṣe dáadáa láti kún àwọn tí wọ́n wà níbẹ̀ báyìí lọ́wọ́, kí wọ́n sì gbé gbogbo ìgbésẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n ti jí gbé padà lálàáfíà. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.